bàbá àtàrọ̀. Yes, sir. ẹ jọ mo fẹ́ béèrè mẹ́jọ mo fẹ́ kẹ́ là mí lóye kan lórí ọmọ mi kan ọkùnrin ni. Yes, sir. ẹ jọ ọmọ yẹn mo ti èmi àti ààrẹ ti depart. Yes, sir. so ó gbé tó bóyá nǹkan bíi 20 years ago. so ọ̀dọ̀ yẹn sá ló wà. so later on ìyá ẹ̀ sá pè mí pé ọmọ yẹn le. so àwọn ọ̀rẹ́ mi sá pè mí pé kí n lọ wò. so time tí mo débẹ̀ so ọmọ yẹn máa ń lẹ́kùn ládùúgbò. so mo ṣàmú wá sí Ìbàdàn. mo sì wá mú wá sí Ìbàdàn. ìyá ẹ̀ sọ mi pé o ti kọ́ṣẹ́ bíríkìlà láàrin 7 years. kò mọ̀ kankan. so tí mo wá mú sọ́dọ̀ tí mo bá ti wá ránṣẹ́ tó bá ti lọ látàárọ̀ yòókù di aago 7 kó tó dé. so ìyàwó tí mo wá fẹ́ ó ti fẹ́ sọ lédì yẹn lẹ́nu. so ìgbà tó di àárọ̀ yìí èmi àti ẹ̀ wà níbì kan so àwọn àbúrò rẹ̀ tí ìyàwó kejì bí fún mi so wọ́n jọ lọ síbì kan wọ́n lọ kó àwọn kankan àwọn àbúrò rẹ̀ ti dé ní ẹ̀ǹgà àti kẹ́kẹ́ aago 2 ọmọ yẹn ṣẹ̀ṣẹ̀ dé láago 2 alẹ́ so inú wa bí mi so mo wá nà so mo fi pẹ̀tẹ́pẹ̀tẹ́ àná nà so àwọn èèyàn á sọ̀rọ̀ pé bóyá kí n dá padà fún ìyá rẹ̀. Hello, sir. Kí ni ìbéèrè yín, sir? Ẹni. Kí ni ìbéèrè yín lórí ètò yìí, sir? so mo wá wò pé ṣé kí n dá padà fún ìyá rẹ̀ ni àbí mo sì lè mọ nọ́ọ̀sì ẹ̀ lọ. Ẹ pa rédíò yín yẹn ló, sir. mi ò sí ibi tí rẹ́díò wá tà. Bóyá kẹ́ ẹ kúrò ń bẹ̀ dáadáa. Ó ṣe wọlé sí. ṣé bá parí yẹn. Hello. Lákàn bá yín pa rédíò yẹn, sir. ok. Ẹ ní ìyá arábìnrin ti lọ láti bí 20 ọdún. bẹ́ẹ̀. Ẹ jọ wà nú márèjì ńgbà yẹn ní àbó gbóyún. ó gbóyún ni. Lẹ́yìn ọdún kèrò lẹ wá mú ọmọ yẹn sọ́dọ̀. so mo lọ máa ń wò ó mo ẹsẹ̀ mú sọ́dọ̀ pé torí kò yá rẹ̀ gùn jẹ́ kí n mọ ibi tó wà tẹ́lẹ̀ lórí ọmọ yẹn ní ìpè níjà ẹsẹ̀. Kí ni éèjì ọmọ yẹn tẹ́ fi mú ọmọ yẹn sọ́dọ̀? ó ti pé 19. Lẹ lọ mú sọ́dọ̀. bẹ́ẹ̀. Ta ló fún yín ládùváìsì yẹn? ẹni. Ta lẹni tó fún yín mọ̀ràn yẹn, ṣé má bínú? pé kí n dá padà bí. Ta ló fún yín ní mọ̀ràn kẹ́ lọ mọ́ ọmọ 19 years tí ò gbọ́dọ̀ yín láti ilẹ̀ kẹ́ lọ mú sọ́dọ̀ wá sínú márèjì yín? Ta ló fún yín ní mọ̀ràn yẹn, sà? àwọn ọ̀rẹ́ mi náà wọ́n sọ pé kí n lọ mú. Kí ni éèjì yín, sà? mo ti ń lọ bí nǹkan bíi 50 sà. 60 years. bẹ́ẹ̀. Ẹ má bínú, sà o. Kò yẹ kẹ́ lọ mọ́ ọmọ 19 years wá sínú márèjì yín o. Ẹ má bínú. Ẹ dẹ̀ ti sọ gbólóhùn kan sìn. Ẹ níyàwó yín tó wà ní ilé ó ti fẹ́ sọ lẹ́nu. Àbí bẹ́ẹ̀ kọ́? bẹ́ẹ̀ sà. Yóò sọ wọ́n létè. Ó máa sọ wọ́n létè. Yóò fòró ìgbésí ayé ọ̀tá wọn. Yóò sọ wọ́n di aláṣejù. Yóò dájà lẹ̀ láàrin ẹ̀yin méjèèjì. Ṣé ó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀, sà, dáàdì? ó ń ṣẹlẹ̀ o. Yóò ṣẹlẹ̀ ní ọmọ 19 years lè lọ mú sọ́dọ̀, adult lè lọ mú sọ́dọ̀, àgbàlagbà ọmọ 19 years tí ò bá tí ì mọ nǹkan tó fẹ́ ṣe, ìyá ẹ̀ ló tọ́ dàgbà, tí ìyá ò bá ti mọ ẹ̀kọ́ tó máa fún un tó fi wọ 19 years mọ́ lọ́wọ́, tí ò mọ tí ó ṣe lókè ìpẹ̀ láyé, kó má wulẹ̀ ṣe kankan mọ́ náà. ọmọ 19 years ẹ̀ṣẹ̀ wá fẹ́ redeem after 19 years tó ti wà lọ́dọ̀ yẹ́ ẹ̀, tó jẹ́ pé tó bá kọ́ sí ọmọ kékeré ní ọpọlọ láàrin ọdún 4, 5, 6, 7, 8, 9 sí 10 ní tó bá kọ́ sí ọmọ yẹn lọ́pọlọ ilé ìmọ̀ mọ́lé. ọmọ mi wọ́n ti kó blọ́ọ̀kù sí lọ́pọlọ láti ọmọ ọdún 2, 3, 4, 5, 6, 7, 8 tíyà rẹ̀ ò ní time fún. ìwọ́ṣẹ̀ wọn lọ èyí wá ṣe wọn lọ mọ́ ọmọ lọ́sàn-án gan ọmọ 19 years bàbá mi 19 years. Mọ tèmi ó sọ fún yín, sà. mo ń gbọ́dọ̀. Èmi ò lè sọ pé kẹ́ ẹ dá padà tàbí kẹ́ ẹ mọ̀ dá padà o, ṣùgbọ́n tó bá kọjú sí yín kẹ́ ẹ ta, tó bá kọ̀yìn sí yín kẹ́ ẹ ta, tó bá ku ẹ̀yin nìkan, sà bàbá mi, ẹ tún èrò ara yẹn pa, sà. ọmọ 19 years adult tí ò bá tí ì mọ tó fẹ́ ṣe jẹ́ ìgbésí ayé ẹ̀ kò pọn dandan náà, kò pọn dandan kó mọ̀. èèyàn kan ni Pella, èèyàn kan ni Jarvis, éèjì wo náà wà ní tiwọn. ọmọ mi ò mọ tó wá ṣe lókè ìpẹ̀ láyé,
ọmọ mi kò mọ tó wá ṣe lókè pẹ̀ láyé ṣé bí carpentry ní pẹ́lá ń kọ́ carpentry lórí pé no òun ò fẹ́ lọ́nà yìí ìkan bẹ́ẹ̀ ló ń fẹ́ ṣe ó dẹ̀ kó nkòròdú wọnú Èkó lọ ọmọ 19 years lẹ́sẹ̀ wá ń làágùn lórí ẹ̀ bàbá mi ayé yín ò ní bàjẹ́ tó bá kọjú sí yín kẹta tó bá kọyìn sí yín kẹta tó bá kó ẹ̀yin nìkan ẹ tẹ́rù ara yín pa sà Ọlọ́run ní fi yín lẹ̀ sà 19 years.